Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Subscribe to this channel and press like. When you subscribe, you will get notifications each time we post. Okay? You know we get Iwájú ilé ẹjọ́ la wà. Portables ni wọ́n ti gbé tí wọ́n sì fi sínú mọ́tò Ìlaró tí wọ́n sì ń gbé lọ sí correctional center ti Ìlaró. Down. Ẹ káàbọ̀. Portables Azul ni ẹ wò níwájú yìí tí wọ́n ti gbé kúrò ní ilé ẹjọ́ tó wà ní Ifọ̀. A gbọ́ pé àwọn agbẹjọ́rò Portable wọ́n ti bá àwọn ìlànà tí adájọ́ ti gbélẹ̀ láti gba béèlì Portable tí wọ́n sì ti parí gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe.
wọ́n ti sún ẹjọ́ náà sí 26 oṣù yìí. Ní gẹ́lẹ́ tí wọ́n gbé olórin Portable Zazu sínú mọ́tò ṣe ni èrò tú tí wọ́n sì tẹ̀lé mọ́tò tó gbé olórin náà lọ tí àwa náà sì gbìyànjú àti fi ojú rẹ̀ hàn. Ní báyìí àwọn èèyàn ti kúrò ní ilé ẹjọ́ náà. Ilé ẹjọ́ Ifọ̀ tó wà ní